bẹ́ẹ̀rin bá jí nígbó àṣèbà fólú igbó, bẹ́fọ̀n bá jí lọ́dàn àṣèbà fólú ọ̀dàn, bá àgbámìlérè bá jí yóò ṣèbà fẹ́lẹ́dùmarè ọba tó dá wálé ayé. Olúwa ṣeun. Ọmọ ìyá adẹ́tà mo jí lówùúrọ̀ yìí mo ṣèbà fẹ́lẹ́dùmarè ọba tó dá mi wálé ayé. Ìbà ni mo fèníjú kí n tó ṣeré ilẹ̀ ìdọ̀la. Ìbà gbẹlẹ́ngẹ́ ọwọ́ tó fòde sọ̀kọ́ ṣoṣo. Ìbà tapako tí ò yára ẹ̀ sọ́tọ̀. Ìbà ìyá mi òṣùrùngà apánimáwọ̀gún olókìkí òru. Ìbà yín tẹ́ ti wí kí n tó wí. Ìbà yín tẹ́ ti fọ̀ kí n tó fọ̀. Ẹ má jẹ́ n fẹsẹ̀ sílẹ̀ kí n wá fẹnu kọ. Nítorí pé kí ni? A kì í torí gbígbó pajá. A kì í torí kíkàn pàgbò. Ẹnìkan ò ní torí wèrèwèrè pòbúkọ. Lóòótọ́ ògbẹ̀nù tán létò. Ètò ní gbogbo ẹnu tán. Wọn ò sọ ìrírí ayé eku àbítẹyẹ àbítẹjá sí ń bẹ nínú omi ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ìrírí ayé ọmọ èèyàn là ń sọ. Àwọn tó sì mọ̀ mí dáadáa mọ̀ pé wọn ò ní mọ̀mú. Mo wá lè fata sí kí n fi yọ̀ sí. Kódà kí n tó gání iṣẹ́ pẹ̀lú àwọn nǹkan ẹlẹ́rìndòdò. Àmọ́ o. In tí ò bá ṣẹlẹ̀ mi ló ṣẹlẹ̀ o. Àgbékalẹ̀ mi lè wá yàtọ̀ o. Lórí ìtàn ọmọ Bọ́láńlé tí mo fẹ́ bẹ̀rẹ̀ lénìí. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá rò pé irọ́ ni mò ń pa mo gbà. Ẹ̀yin tẹ́ ẹ bá sì gbà pé òótọ́ ni mo gbà. Ó wá jẹ́rọ́ kò jó òótọ́. Ẹ jókòó kalẹ̀. Kẹ́ ẹ wọ́n máa bá mi mú ìtó bá jẹ́ ọgbọ́n nú ọ̀rọ̀ mi. Èyí tó bá jágọ̀ ọbẹ̀ ẹ gbà pé mi mo sọ. Èyí tó bá jọ́gbọ́n ọbẹ̀ ẹ gbà pé ó gbọ́n orí yín lẹ fi gbé e. Ẹ wò ó. Ìtàn ọmọ Bọ́láńlé tí mo fẹ́ sọ fún yín lénìí. Ọmọ Bọ́láńlé. Ọmọ wọn nílùú ibìkan lórílẹ̀-èdè Nàìjíríà. Ṣebí higher institution ni wọ́n wọ̀ nígbà tó fẹ́ ṣe exam. Ìlú Èkó ló ti wá ṣe exam torí pé school ẹ̀ ọ̀rẹ́ rẹ̀ wọ́n wá pàdé ara wọn níbi tó lọ ṣe exam ní center wọ́n ṣe dọ̀rẹ́ nù. Ibo ni wọ́n ń gbé? Èkó ni mò ń gbé. Ibo ni wọ́n náà ń gbé? Èkó ni mò ń gbé. Nígbà tí wọ́n pè wọ́n wọ́n tún ṣe exam bí kan náà ni. Nígbà tí wọ́n parí exam tí bọ́n ní máa ní admission ìlú Èkó ló ní admission sí. Ṣé ẹ sì mọ̀ pé kò gùn. Yábàá Èkó ni. Ìkòròdú Èkó ni. Kódà Ẹ̀pẹ́ tá ń wò ń bẹ̀rẹ̀ náà Èkó ni. Ibi tí school rẹ̀ wá wà ó wá jẹ́ tòsí ilé àwọn ọ̀rẹ́ rẹ̀ yẹn. Ọ̀rẹ́ rẹ̀ náà school tán mú sí school tòsí náà ni torí òun ní first choice. Wọ́n ṣàjọ wà ní ó wá ní gbalé ni èmi ò gbálé ní ìmọ̀ gbà lọ ṣe wọ́n pé school mi ò jìnnà sílé mi. Bọ́láńlé wá ní ilé Èkó mọ̀ wọ́n. Hostel náà dẹ̀ lélẹ́yìí just small bed báyìí ni owó oníyebíye ni àwọn òbí wọn ò sì lówó tó bẹ́ẹ̀ lọ́wọ́. Kò sí wàhálà ń bá ìyá mi sọ̀rọ̀ abiyamọ ni yóò sì gbà kó wọn máa gbélé wa. Bó ṣe di pé Bọ́láńlé ń gbélé àwọn ọ̀rẹ́ rẹ̀ wọn. Bọ́láńlé ń gbélé àwọn àlímọ̀. Muslim làwọn àlímọ̀. Christian làwọn Bọ́láńlé. Àwọn àlímọ̀ kì í ṣe Muslim dandan torí wípé ọ̀pọ̀ ìgbà tí Bọ́láńlé bá ń lọ sílé ìjọsìn wọ́n jọ máa ń lọ ni. Bóun náà bá ń lá sàlátù wọ́n jọ ń lọ ni. Ọ̀rẹ́ wọn dùn dáadáa. Ọmọbìnrin ní ọ̀rí bí tó rí àwọn dùde àwọn jọ ń wọṣọ kankan náà ni. Bọ́láńlé lára jò òun lọ o àmọ́ aṣọ rẹ̀ sáìsì òun. Aṣọ tòun náà tó bá jẹ́ fẹ̀nú aṣọ òun ó sáìsì Bọ́láńlé. Báwọn ṣe jọ ń ṣe nìyẹn àti ṣeun. Àṣé Bọ́láńlé àti bàbá àwọn jọ ní nǹkan papọ̀ tóun ò sì mọ̀.
níbi wípé Bọ́láńlé ní lọ́kàn pé òun ò fẹ́ bàbá òun. Bójú bá ń kan yín ẹ gbómi sùúrù mú o. Lẹ́sẹẹsẹ la máa yanjú ìtàn yìí. Ìtàn tó sì lágbára ni. Ìtàn tó lágbára tó ní spiritual nù ni. Ìhà ibi tí wọ́n á gbé kà tí wọn ò fi ní jẹ̀bi ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ló jẹ́ kí n mọ̀ wá sọ fún yín wípé Bọ́láńlé ẹ farabalẹ̀ mọ́ gbọ́ ni. Èyíkéyìí ẹ̀sìn tẹ́ bá rò bọ́ yóò takò ẹ jọ̀ọ́ nítorí Elédùmarè ẹ fọwọ́ wọnú kẹ́ ẹ jìbùrẹ́ àwọn olùgbẹ̀bẹ̀. Mọ̀ ṣe o. Èmi ò mọ̀ bẹ́sìn kankan já gbogbo ẹ̀sìn pátápátá mo ṣe. Ẹ wò ó. Bọ́láńlé ti ń gbénú ilé àwọn Àlímọ̀ tí kìí ṣèní tí kìí ṣàná tálímọ̀ ò sì mọ̀ pé Bọ́láńlé àti bàbá àwọn jọ ní àjọṣepọ̀ débi wípé Bọ́láńlé fẹ́ bàbá Àlímọ̀ gẹ́gẹ́ bí ọkọ. Bó tiẹ̀ jẹ́ pé ó lè mọ̀ jẹ́fẹ̀ẹ́ nu bàbá Àlímọ̀. Ṣé ẹ sì rí Ọlọ́run ló yòyà Bọ́láńlé. Ẹ̀mí lọ sọ̀rọ̀ yìí o. Àdúpẹ́ ẹ̀mí lọ sí. Bó wá lọ̀rọ̀ ṣiṣẹ́lẹ̀. Àlímọ̀ ní òun ṣàrí wípé bó ṣe délé àwọn lóòótọ́ táwọn bá sóúnjẹ àwọn ọmọ ń fún un bọ́ táwọn ò bá sóúnjẹ ó máa ń jẹ lọ́wọ́ rẹ̀. Ọ̀pọ̀ ìgbà tó bá lọ lé wọn tó bá gbé nǹkan dé yóò gbé lẹ̀ yóò ní káwọn sè é. Òun àti làwọn sábà jọ máa táwọn bá ti sè bẹ́ẹ̀ yẹn àwọn abú fún àbúrò àwọn àbúrò òun bẹ̀. Àwọn ìgbélé àárọ̀ àwọn tètè jí táwọn lọ sí skul táwọn bá ti skul dé wọ́n ní òun ti bóun sóúnjẹ sínú kúlà àwọn méjèèjì làwọn àjọ jẹ́ tó lóúnjẹ èèyàn kọ́kọ́ ní àwọn máa ń ṣe sílẹ̀. Ìyá àwọn jẹ́ nìkan tó pé onínúure ni. Ìyá àwọn burú o àmọ́ ó lè burú mọ́ òun o kò dọ́dọ̀ Àlímọ̀ kò dọ́dọ̀ Bọ́láńlé nítorí wípé ó rí pé ọmọ Ọlọ́run ni Bọ́láńlé. Bọ́láńlé sì rèé Bọ́láńlé ò ní bàbá mọ́. Ìyá nìkan ló ní. Eléyìí ló jẹ́ kí ìyá àwọn kó nífẹ̀ẹ́ sí àti máa tọ́jú ẹ̀ torí ìyá Bọ́láńlé náà padà wálé àwọn tó wá dúpẹ́ pé ẹ ṣé o Ọlọ́run á dúró tẹ̀yìn náà o. Òun ò kú ọ̀run ni bí mo ṣe bí kò tiẹ̀ tí ì gbó ọkọ̀ tí bàbá rẹ̀ ti kú accident bàbá rẹ̀ ní. Kódà ìyá Bọ́láńlé ló jẹ́ ká mọ̀ pé òkú a máa wálé bókù bá kú. Ó ní lọ́jọ́ náà lọ́hùn onímọ́tò ní bàbá Bọ́láńlé. Ó ní bàbá Bọ́láńlé lọ síbi iṣẹ́ òun sì wà nílé torí òun ṣẹ̀ṣẹ̀ bímọ ni. Òun ṣáà rí pé wọlé nígbà tó dé padà òun ní ẹ mọ̀ lọ bí iṣẹ́ ó ní òun fẹ́ lọ bí iṣẹ́ káwọn lè wúwo òkú mọ́. Ó ní Bọ́láńlé ni ọmọ táwọn bí sí kẹta àwọn ti bímọ ọkùnrin méjì pé kò lè rógbò òkú mọ́ pé ọmọbìnrin tó kọ́kọ́ máa bí òun fẹ́ fà á. Ó fi lọ bí iṣẹ́ nígbà tó lọ bí iṣẹ́ ó dé nígbà tó dé ó mú ẹran dé àgbò bó ṣe má gbòde ó bá so mọ́ta ló bá ń sọ fún ìyàwó ẹ̀ pé ẹ má sẹ́yìn má ṣe kó mọ́ o kó jẹ́ bí ìyá òun bá kú ẹ ṣe kó mọ́ mọ́ òun o. Ìwọ ọ̀rọ̀ òṣùwò ló ń sọ yẹn bẹ́ẹ̀ ni ìgbà tí ìyá rẹ̀ wọlé pé táwọn ń bá rojọ́ ń bẹ̀ yẹn ó ní ìyá ẹ má má dá lágbájá lóhùn olómàdé ní ìsìn ó ní ọ̀nà ìrìnkò ti sọ ẹran mọ́ta pé àwọn wà kọ̀yìn sí ẹ̀ aláwọn òrojú ẹ̀ àwọn pé kò dá wọn lóhùn pé àsìkò tó fẹ́ wá bá nu ilé ọkọ ìyàwó ọmọ ó ṣe àgbò kẹ́ tó yọ sí àgbò kábíyèsí Elédùmarè o ṣé bá ọmọ ó ṣe àgbò kẹ́ tó yọ sí àgbò ìyá yìí sọ bẹ́ẹ̀ fún un torí ibi tó ti ń sọ ẹran mọ́ bí òpó ilé níwájú ta ìyá rẹ̀ ń bọ̀ ìyá bàbá Bọ́láńlé ń bọ̀ wípé lágbájá
kò dá wọn lóhùn. Ìyá yìí wá ń pe ọmọ rẹ̀ lágbájá ṣe bí wo ni mò ń pè kò wá dáyé ẹ̀ lóhùn. Ìyẹn bàbá Bọ́láńlé tó sọ pé dolóògbé yìí. Ìyá ẹ̀ ló ń sọ fún àwọn fámìlì àwọn Àlímọ̀. Ẹ ṣe kó mọ́mọ́ òun ò ṣùgbọ́n Muslim ni wọ́n. Ó kàn jẹ́ wípé ìgbà tí bàbá ti kú ìyá wọn ti ń kó àwọn ọmọ ẹ̀ lọ sí chọ́ọ̀chì. Ifeanyi kẹ́ mọ̀ gbọ́rọ̀ mi. Ó ní ṣé kó o fẹ́ wá bánu lé ẹ sáà yọ sí àgbo ẹ mọ̀ tí yọ sí àgbo jẹ́ kó mo gbó o. Kábíyèsí Elédùmarè ọba mi òkè gbẹngbẹlẹkẹ arúgbó ọjọ́ àdàgbà mátẹ̀pá alára tí mo ń dára tó bá wù ó fi orúkọ ńlá rẹ tó fi ń dé Elédùmarè bí ọ àtẹmí àtàwọn tí ń wò mí máì tí ì kàn ju mo wà lọ. Òun wá dà ṣé bó ṣe bọ́ta yín ṣe ẹ̀ pàdé ẹ̀ ni mi ò pàdé ẹ̀ ó fẹ́ bí léèrè ni ó lóun máa kó wa ta fún mi ó lóun máa ṣègbà kan fún mi ẹ wò láti lọ wọlé gbogbo tó ẹ wò ó ti sẹ́yìn owó ata èmi ni mi ì tẹ sọ fún kíní kan wọn ni òkè ó sì wà náà ká lọ ra ta ni o mi wọ́n sọ pé ká má ṣẹlẹ̀ má ṣe kó ọmọ tòun o kódà tí ìyá wọn bá kú o ẹgbẹ́ ọ̀rọ̀ burúkú lẹ́nu ọmọ yẹn lọ́mọ yìí ò mọ̀ ọ̀rọ̀ sọ sẹ́ẹ̀ ó yẹ má sọ náà nìyẹn ó yẹ kí ìyá ìyàwó òun kú kí ìyá òun kú ẹ má ṣàṣẹ ṣe kó ọmọ tèmi o kẹ fún ẹ ṣe kó ọmọ ẹjọ́ kẹjọ o àṣọ ti kú àṣọ ti last dent nígbò last dent tán ó lọ bí ẹlẹ́ran ó rẹran ó sanwó fún wọn ó kú òun bí ẹlẹ́ran ó sẹ́ndì owó síyàwó rẹ̀ ó sẹ́ndì mẹ́sẹ̀jì síyàwó rẹ̀ ó mẹ́ran wá lé ó so ẹran mọ́lẹ̀ ó wá ìyá rẹ̀ wá fẹ́ rí ojú rẹ̀ kò kọjú sí ìyá rẹ̀ ẹ̀yìn ló kọ sí ẹ̀ gẹ́gẹ́ bí ìtàn tí wọ́n ní wọ́n sọ fáwọn Àlímọ̀ nígbà tí ìyá Bọ́láńlé wá ó wá ṣe kí ni ó wá lọ báyàwó rẹ̀ ó wá sọ fún wípé ẹ má ṣàlàyé má ṣe kó ọmọ tòun o kódà bí ìyá àwọn bá kú bí ìyá rẹ̀ bá kú ẹ ṣe kó ọmọ tòun o ó wá jáde ìyá rẹ̀ sì fẹ́ bá sọ̀rọ̀ owó tí ẹ fẹ́ bèrè lọ́wọ́ ìyàwó tó kó fún ìyàwó ó ti sẹ́ǹdì owó sí mi èmi ni aláàtì ti wọlé èmi ni mi ò tètè sọ fún yín ó bá sẹ́ǹdì ó bá ní wọ́n máa ń pèpè ẹ̀ ń gbòdò owó ọ̀rọ̀ rẹ̀ ẹni tọ́jọ́ lọ síbi tọ́jọ́ gbọ́ mọ́tò tó jẹ́ bí kọ̀ǹdọ́tọ̀ ẹ̀ ìyẹn ti wálé ìyẹn pò yìí kiri kò mọ bí ó ṣe sọ̀rọ̀ wọ́n ti gbókù rẹ̀ wọ́n ti gbé lọ mọ́ṣúárì wọ́n ní wọ́n kiri káàkiri gbogbo ilé wọ́n lọ sọ́tún wọ́n lọ sósì wọ́n lọ pàwọn èèyàn wọ́n ló ṣẹ̀ṣẹ̀ bímọ ni èyí níjọ́ karùn-ún ẹ̀yìn ò kí sọrú ẹ̀ nígbà tó ní pé ìgbà tó yẹ yẹn nígbà kí ló ṣe yín gẹ̀rẹ́ bọ̀dá wà bọ̀dá wà sí wọ́n ti gbé ọ̀gá yẹn ti gbé ẹran wá wọn tí òwe kó ti dé ní ìsinmi ilé ti ṣú náà àwọn tó pé wọn gbọdọ̀ má ṣe kó ọmọ wọn àwọn ti sẹ́ǹdì owó ata wọ́n ti ṣe gbákan sí mi kódà ó ti máa fi aṣọ ìkómọ ó ti sẹ́ǹdì ẹ̀ sí mi mo ní kí lóun fẹ́ wọ̀ ó ti mọ lára ṣe àti pé àwọn yẹn kí n pariwo eléyìí tó náà fẹ́ pariwo kí lé gbókọ̀rún mọ̀ ọkọ mi ò lérè kó wá sọ onírárá tó máa wọ̀ tó tẹ̀wọ̀n lọ́rùn tẹ̀lẹ́bẹ̀ ló máa wọ̀ tẹ̀lẹ́bẹ̀ gbogbo ìgbà ni àwọn èèyàn kó ti mọ jẹjẹrẹ bí àtò máa wọ ọjọ́ ọkọ mọ ìyẹn bá ní àwọn ọmọ ẹran wá àwọn ọmọ ẹran wá lọ́sàn yìí náà èmi gbé bèrè pé bọ́ná páàkì mọ́tò sí wọn náà páàkì ẹ̀ síwájú òun ló mẹ́ran wá ta ló mẹ́ran wá ẹgbọ́n màmá ọmọ ní òun tó ní òun ló mẹ́ran wá ibi tí yẹn sì ní bẹ́ẹ̀ ló bá àwọn tọ́jú tó ń kó àwọn pé ó ti mẹ́ran wá o ó ní òun ló mẹ́ran wá òun ló mẹ́ran wá bí ti báwo bá pè ẹni tó mú ọ lọ bí tó ti fẹ́ rẹran kó tó pé òun padà bọ̀ ìyẹn bá pè yẹn pé ẹ pẹ̀ wọ́n lẹ́ràn bá kà wọ́n lẹ́ràn bá ní you don come carry the ram this afternoon kẹ ẹni tó kún bí nǹkan bí aago 12 ọ̀sán wọ́n wá ní nǹkan bí aago 3 wá mẹ́ran gbẹ̀rẹ̀ wálé irọ́ ni wọ́n ní gbogbo ìlú yẹn dáhùn àti gbogbo tó ń dàrú táwọn yòókù ní 2 mẹ́ta àṣẹ nítorí àwọn ni ìyá ọmọ inú òun ò mọ̀ pé torí òun ni onígbà tó máa di bí owó ìdájí wọ́n ti jíde wọ́n ti pè ya kọ́ wọn pé kó máa bọ̀ wálé o ẹ̀yà kọ́ wọn ti lọlé wọ́n ti pè mọ́mí òun ti dé wá bọ́ òun ojú mọ́mí òun ti wú kí ló ṣe yín ẹbújú yín ṣe wú lójú lọ́rọ́ èsì kò sí nǹkan kan ojú mi kan rí bẹ́ẹ̀ ni ó pa àwọn èèyàn wá àwọn ẹ̀gbọ́n òun wá
ètò òtẹ̀kì ní jọ́ọ̀dì ó yọ̀dì ó wá èmi kọ́ ni jọ́ òkú mọ̀ kí ló ṣẹlẹ̀ tó gbé má dé ní ìsinyìí ẹgbẹ́ tó jẹ́ tó jọ́ òkú mọ́ ni àjò ń jẹ tán wà ní ó mọ̀ mọ́ra ni ọkọ ẹ̀ tó mẹ́ran wá yẹn òkú ló wá fara yẹn lé o òkú bíi ti báwo òkú kí ni bẹ́ẹ̀ ni ó ti kú látàgò 12 ọ̀sán nígbà tó wá sódò láago 3 ọ̀sán ó surprise everybody òun ló mẹ́ran wá báyìí ṣe ń gbọ́ nìyẹn ó ti kú o òun ò lè gbàgbọ́ kú àfi kẹ́ ẹ̀ mú kóun fojú òun kàn báyìí kóun tó gbàgbọ́ kú ó ní ó ní ara ẹ̀ tutù ni o kódà àwọn tó máa sín wọ́n ti ń gbé lọ sí ní láyéláyé wọn bí yín dá ta lè fẹ́ sin gbogbo yín pátá tẹ̀lé ni ẹ fẹ́ sin ta ni ẹjọ́ òun fojú òun rí èyí tẹ́ ẹ bá ń bá tàn yìí bọ̀ ẹ mọ̀ pé kúlẹ̀kúlẹ̀ ẹ̀tàn láàsọ fún yín ẹ jẹ́ kó òun fojú òun rí ní tó wá gbọ́ òun lọ́sàn ókè ọkọ òun travel out ó yẹ kẹ́ parọ́ pé òun kú possible òun gbọ́dọ̀ rí wọ́n sọ pé ẹ wo ibo lẹ ti dé ìyàwó ẹ̀ lóun gbọ́dọ̀ rí o ó lóun gbọ́mọ lẹ̀ ìyá òun bá gbọ́mọ ó ní ọmọ ọjọ́ 5 ló ti fọyàn ní ọmọ ọjọ́ 6 ni Bọ́láńlé ti fọyàn lẹ̀ tóun fún lóyún mọ́ olóhùn gbọ́dọ̀ rí ibi tẹ́ bá dé bó ṣe àrẹ́ǹjì mọ́tò nìyẹn wọ́n pàdé wọn nílùú ọlọ́mọ ìkéré kò ṣe gbé travel ní ká máa tọ́jú ẹ̀ wọn arọ́kọ̀ òun gbà tó máa débẹ̀ ọkọ ẹ̀ ló bá tó ṣe bẹ́ẹ̀ ní tó pò rọrọ kódà wọ́n ní gbogbo ara ẹ̀ kò ní scratch ọkàn báyìí lára scratch ọkàn báyìí kò ní lára ó ní bó ṣe débẹ̀ ó last dance ó ní yẹn mọ́tò wọn kọlu mọ́tò yẹn pé wọ́n dẹ̀ wá débẹ̀ ẹlẹ́mi ti gbà látọ̀sán wọ́n gbé lọ sí hospital wọ́n sọ pé ó ti kú accident onígbà tí ó máa fi pẹ́ díẹ̀ nígbà tó ń fi máa bá yẹn ẹ̀jẹ̀ tí ń yọ ní sí ẹ̀ ẹ̀jẹ̀ tí ń yọ ní mú ẹ̀ bá ní accident lélẹ̀ àbọ̀ fọkàn mú nìkan jẹ wọ́n bá ní kó má sọ bẹ́ẹ̀ mọ́ wọ́n ní bí bàbá yìí ṣe kú lọ nìyẹn tí ìbáṣepọ̀ wọn sin sójú òun aṣọ kó pè rọrọ kán lè bá aṣọ kó ti kú àwọn fẹ́rúfẹ́rú níṣojú òun wọ́n fèpè látọdún yẹn lẹ́yìn nìkan ti ń dá pọ̀ ìgbà tí ìyá sọ̀tàn yẹn fún wọn tó báyìí àánú ẹ̀ wá ṣàwọn bàbá òun wá sọ fún ìyá ọmọ yẹn pé ó fẹ́ jẹ ni ó fẹ́ mu ni wípé òun wọn máa gbọ́ òun lè àdé owó sukú ẹ̀ mọ́ owó sukú òun pé owó sukú àwọn ọmọ wọn pẹ̀lú ìyàwó òun làwọn jọ ń pín san ó ní àwọn fẹ́ jọ fẹ́ mu ni kọ́ máa wọlé àǹtí ṣeun kì í ṣe pé alówó lọ́wọ́ gbàgbà o àmọ́ inú àwọn tó lọ́wọ́ wọn bá kẹ́ bàbá àwọn jẹ́ kan náà ìyá àwọn lo mọ́tò bàbá àwọn lo mọ́tò àkọ́bí àwọn tó ṣẹ̀ṣẹ̀ tán náà ilé àwọn ló ń gbé yes ó ń gbélé àwọn ló ti pé travel out òun náà lo mọ́tò kó tó lọ so kì í ṣe pé bí ilé àwọn jẹ́ pé kí àwọn ilé táwọn jẹ́ ń gbé àwọn làwọn ní nǹkan àwọn bàbá àwọn ò fi lé rẹ́ǹtì 4 bedroom flat ni wọ́n dẹ̀ tó ní room and parlour self contained náà lẹ́yìn 2 ló wà lẹ́yìn tí a bá wọn kọ́ síbẹ̀ 2 bed àbí 2 room and parlour self contained tó wà lẹ́yìn ilé àwọn ó ní bó ṣe wà ní àwọn nìyẹn ó náà ti ṣe báwọn sí live life àwọn nìyẹn kì í ṣe pé bí àwọn níjù abẹ́ ìjẹ́ ni àwọn ò ṣe pé àwọn ò ní àwọn bàbá wọn ti lè rí pé kọ́ máa fún lóúnjẹ kankan but owó school yẹn nìkan máa wá gbogbo dáàdì máa ń fún èrò ọkọ̀ ogun wa ni pé nǹkan tí ìyá ẹ̀ sọ fáwọn pé kí bàbá wọn náà máa ṣe bẹ́ẹ̀ sí i náà ṣe Bọ́láńlé àti bàbá wọn ti ní àjọṣepọ̀ ìbí wípé wọ́n ti ń plan bí wọ́n ṣe fẹ́ra àwọn Bọ́láńlé tó pọ̀ òun lòún ronú ilé àwọn mo ń bọ̀ mi ò tí ì dé.